Kì í sọ̀rọ̀ mímọ̀ lélẹ̀ bàbá, kì í sọ̀rọ̀ ọ̀rọ̀ mímọ̀ kan lélẹ̀. Ìmáàmù náà ni ó máa kí lọ. Àwọn Muslim community Ògbómọ̀ṣọ́ àwọn la dúró lórí ilẹ̀ yìí láti wá fi àpẹẹrẹ hàn pé àwa Àrẹ̀sà Adú ni àwọn bàbá wa kábíyèsí Jákọ́bù Oyèdépò Ọládípọ̀ Ẹ̀mí Olúkejì àti kábíyèsí ọba Jímọ̀ Oyèwùmí Ọládùnní Àjàgbégbadé wọ́n jọ sọ àsọyépọ̀ wípé kábíyèsí Àrẹ̀sà Adú àwọn Muslim community wọ́n fẹ́ máa kírun lórí ilẹ̀ níbí o wọ́n sì jọ sàsọyépọ̀ kí wọ́n tó sọ àsọyépọ̀ bàbá wa kábíyèsí Jákọ́bù Oyèdépò Ọládípọ̀ ó ti ta ilẹ̀ fún Apálára kí Muslim tó bẹ́ńbì so àwọn Àrẹ̀sà Adú ló ní ilẹ̀ bí a sì jọ sàṣepọ̀ àti Muslim community Ògbómọ̀ṣọ́ tí Alhaji Adéṣeun ọ̀ralẹ̀ lọ́wọ́ wa o Alhaji Òṣùrò Èjìdé ọ̀ralẹ̀ lọ́wọ́ wa o Alhaji Bukola Badmus ọ̀ralẹ̀ lọ́wọ́ wa o Toski ọ̀ralẹ̀ lọ́wọ́ wa o Bọ́dẹ̀ ní yóò ra o gbogbo àwọn yòókù tí wọn ò lè rántí dákọ wọn ìmáàmù ọ̀ralẹ̀ lọ́wọ́ wa o lórúkọ Muslim community Àrẹ̀sà Adú Royal Dynasty lọ́tàlẹ̀ fún Muslim Ògbómọ̀ṣọ́ ló fún wọn. Ẹ sọ̀rọ̀ ìyàwó ìpèsè Muslim community Ògbómọ̀ṣọ́ Àrẹ̀sà Adú Royal Dynasty ló fún Muslim community láti mọ̀ sẹ́pọ̀ tí àwọn bàbá wa ti ṣe tí wọ́n máa kírun bẹ́ẹ̀ so síwájú sí ẹ gbọ́ lẹ́nu àwọn aṣíwájú wa. Ìwé tí a ti ṣe fún àlẹ́ láti fún kámẹ́rà. Àti Rẹ́sà kankan náà ni wá. Ó fẹ́ kọ́ dání ló pọ̀ ẹ má jọ ká gbọ́rù Olúyege má roko Àrẹ̀sà Adú. Èyí tó ń ṣe má roko tó ń ṣe direct má roko. Ìgbà tá a fẹ́ pè yín lẹ́jọ́ tẹ́lẹ̀ ń lọ ilé ẹjọ́ lórúkọ ọba wa Jímọ̀ olóyè bí la pè yín lẹ́jọ́ ẹni mẹ́lẹ̀ mọ́mọ́. Ẹ̀kan mo má roko sí i. Ẹ dákun mi dẹ̀ máa ń dúpẹ́ ìgbà tẹ́ pé aláàjì gbà pé ẹ ti wà ń bì aláàjì mi la fẹ́ wá ṣe mọ́ ní ẹ̀jẹ̀ àlọ́ tá a bá lọ máa lè wá àwọn sì sọ máa lè ìnà á ní fẹ́ kí ọ̀rọ̀ tí mò ń sọ yìí ìní fẹ́ kí ẹ̀ṣọ́ tá a lú ọ̀rẹ́ ìlú yín tọ́lá wàyà kéré lógun ọ̀fẹ́ àti mọ́jú orí wa ó sì lọ fa àjà tí ń bá yé ṣe ìgbà ti pẹ́ àsì ní lọlẹ̀ ó ń gbàgbé lóṣù lórúkọ tiẹ̀ tí ń jẹ́ àwọn tí ń dá yín lóhùn pé kì í ṣe ilẹ̀ tó ní gbogbo ilẹ̀ ilé ọlọ́run ní wa àwọn bàbá tó bí wa lọ́mọ tó bí bàbá tiwa ló fáwọn ibi tí ń kírun lónìí lẹ́yìn ọlọ́run ló àwa sì gbà pé ẹ bá ti pé Bùkọ́lá ní mọ́mọ́ náà ní kírun fún yín kọ̀ọ̀kan wá ẹ bá yàn mí mùsùlùmí sí mọ́mọ́ àwọn kí ẹ̀yin lẹ́yìn àmì mi sì ń gbé náà nù. ẹ̀yin lẹkùn yàn mí ẹ̀sìn mọ́ kí mo jẹ́ Rasaki ẹ̀fún mi lóye tí mò ń jẹ́. ṣé rí ní tó ṣẹlẹ̀ yìí ẹ rí i pé ní ọjọ́ kan tẹ́yà tálásà ní class tẹ lọ sùn lẹ́wọ̀n sọ fún wa níjọ́ mo ní ẹ̀tẹ̀ bọ́ nbẹ́ ni ọ̀padà tẹ̀. òtún mọ̀ ń sọ fẹ́ ni mo gbọ́ ọmọ kékeré tó wà nù àwọn aláṣà Igoro yẹn àti etí Johnson kejì nìyẹn àwọn ni wọ́n fẹ́ dá wàhálà àti ọkọ̀ wọn lẹ̀ Ṣàngóládé àwọn orí rẹ̀ bàbá tó yìn gbogbo rẹ̀ tálásà bàtà ni wọ́n tà torí pé wọ́n rí mi lẹ́gbẹ̀ẹ́ wọn èmi ni ó sọmọ aláṣà ká máa sọ̀rọ̀ báyìí àwọn bàbá tó jẹ́ bàbá tó jókòó yá mi ò ní ilẹ̀ kan bẹ́ẹ̀ sálẹ̀ ń bẹ àwọn ni wọ́n ta ọdún Ṣàngóládé ọgbà lẹ́yìn fún ọ̀rẹ́ tó wà ní Jos ọmọ wọn ṣe poultry wọn wà ń bè mí ní gbogbo wọn lọ sílẹ̀ Sànjọ́n bàbá ń bẹ nínú àwọn tó kù àwọn bíi méjì àmì Jímọ̀dà wọn wà nù wọn jọ yẹn tá a sọ̀rọ̀ mo ní ọmọ
yẹn ń bẹ lẹ́ẹ̀dẹ̀. ẹ fún wa káà náà lè ní jẹjẹ lọ́dún náà èmi ò lọ láyé nítorí fa kóòtù no kóòtù ní pé arílẹ̀ tí ó wà lọ́wọ́ yìí di pé ilẹ̀ yìí pọ̀ ló gbé kóòtù aláṣọ gbé yín lọ kóòtù àlùbáríkà ò gbà yín. ìgbà tí ìyẹn dá joyè láti gbéra ọba Jacob tó lánàá láti wá sí láti pè mí láti lọ sílẹ̀ sọ pé ẹ dákun mo fẹ́ àtáàkì wa mọ́lẹ̀ kóòtù ìgbà ènìyàn dá lọ sẹ́yìn ìsàlẹ̀ rí ènìyàn dá super wam lára wọn Bukola tó wá lé wọn ní ààrẹ nìkan dúnà ọlọ́run bọ̀ nípa agbó wa báyìí à ń gbà tẹ́ gbọ́rọ̀ yẹn I'm sorry tẹ́ ẹ̀ bá tiẹ̀ mọ́rú àwa ọmọ rẹ̀ sàní wá ẹ gbìdẹ́ sàyàn ń ṣe ibi tẹ́ ẹ lọ ẹ máa lọ rẹ bẹ́ẹ̀ níyàwó rẹ̀ bá tẹ́ ẹ kọjá lu wájú ojúmọ́ ẹ wá lẹ́ẹ̀ má rẹ̀ sà. ẹ jọ ẹ jẹ́ ńláǹdì ẹ dákun ẹ ń kọjá lu àyẹn jojúmọ́ ẹ wá lẹ́ẹ̀ má rẹ̀ sà. ntọ́jọ́ mólú yege ẹ̀yin kan tẹ́ ń sọ̀rọ̀ yìí ẹ jọ ní tẹ́ ẹ gbà nínú ilé yín pọ̀ tẹ́ bí ẹ̀sìn mẹ́ àmọ́ fún yín sọ́pọ́ọ̀tì díẹ̀. láwọn apàkó. bẹ́ẹ̀ ni àwọn tó jẹ́ ìgbọ̀n yín tọ́jà àbúrò yìí máa ń sọ fún wọn pé mo ní ẹ̀yin lè fi jẹ́ mo sọ̀rọ̀ tó mẹ́sàn-án yẹ má bínú àìsí olóye o mo ní mo lè pé wà ń sìn mo mọ̀ gbà tí pàpé òun àti wà ń jọ wà ní ọ̀nkọ́sẹ̀ ìlú àlàáfíà ara wọn ṣé rọ ọmọ pa èmi ń sọ ọmọdé o mi lè má lòwú lọ o mo sì ní àlùbáríkà mo ní àmọ́ yín lẹ pé wá joyè yìí ilẹ̀ fi jẹ́ sẹ́ni ọmọ tí bó ṣe bẹ́ sí mo kọ́lé sórí lẹ́yìn mo gbà fẹ́ kọjá mo nílẹ̀ mẹ́tò pọ̀ rúfọ́ọ̀sì ọ̀tà ṣe àgẹ̀rẹ́ bọ́ ó lórí lẹ́yìn àwa náà lágbára rẹ̀ ń bí ilẹ̀ bàbá tiwa ni. And then ẹ má jẹ́ kí àwọn tẹ́ ẹ̀ wọ́n mùsùlùmí ẹ kàwé ìwà àwọ̀ ọ̀gbà amúríkà lọ́wọ́ ẹnì kankan ẹ bá lẹ́yìn lẹ́ẹ̀dẹ́ bí ọ̀rọ̀ orí kiri náà ẹ̀yin gangan tẹ́ ẹ dúró ìjọba gbalẹ̀ lọ́yìn ẹ̀ fi lẹ́yìn ẹlẹ́ ẹ̀ ń ta méjì ẹ farabalẹ̀ má sọ̀rọ̀ ẹni ń bẹ bàbá nífìyàn yín ẹ fi lẹ́yìn ẹlẹ́ bẹ́yìn balẹ̀ fi lẹ̀ kí náà forúkọ lé yín ta ni jẹ́ pàkó lónìí. ẹ má sọ̀rọ̀ yín. sẹ́yìn náà ni. ìbáraẹni wọn dá kó àmì sọ ètùsí. báwọn tó ta ẹ jọ orí ẹ ọyà máa lọlé ẹ máa gbọ́ ẹ gbọ́ bọ̀dá orúkọ yín wọ́n mọ̀ dápọ̀ pé àpò yìí bá kù wọ́n ò lè kó má pàpà lọ́la pé bàpẹ́ fẹ́ gbà nǹkan lẹ́kọ̀ọ́ gbà lọ́dọ̀ yìí ni wọ́n wà bá wọn máa wọ́n dáhùn lọ́rọ̀ rẹ̀. o ti sọ. ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń wí ní last week mo bá yín ní station ẹ̀yin àtàwọn àbúrò yín àwọn ẹ̀gbọ́n yín àwọn aláṣà wọn rà ìgbẹ́sẹ̀ against yìí àwọn olóyege èmi ni wọ́n fi ṣe wájú wọ́n máa rẹ̀ sá torí wọ́n mọ̀ kí n máa rúkọ àwọn olóyege ni wá àwọn adéwájú eré àmọ́ àwọn ni wá làwọn rẹ̀ sá làwọn olóyege wọ́n wá adéwájú eré àkọ́mọdé yín jáde làwọn wọlé ẹ wà ń bẹ́ẹ̀ jẹ́ sọ̀rọ̀ fún yín ẹ̀ ń fọ̀rọ̀ ọ̀lẹ́ plọ́ọ̀tì méje kan mẹ́jọ ẹ̀yin bàbá ráìfù bàbá Rasidi ogun wọn pọ̀ lẹ́gẹ̀dẹ́ mẹ́ alẹ́ wà ń bẹ́ẹ̀ jọ tẹwọ́ dàlámíà sọ́ọ̀sì mẹ́ alẹ́ wà ń bẹ́ẹ̀ ẹ̀yin ọ̀bá sí wa wá o ẹ bá ti ń wá nù ilé yín ni wọ́n dẹ̀ dòwe gbẹ́tẹ̀ ẹ bá ti fara mọ́ ẹ lọ kóòtù. àdúrà ìrà kọ̀ọ̀dà ó ní ẹ̀yìn aláṣà ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí òun láìsàn ló lẹ́yìn lẹ́ni ilẹ̀ o àmì aláṣà kẹta tó tí òun ti ń bá rẹ̀ ló tébù ní tí wọ́n sọ pé ànílẹ̀ mọ́ ẹnílẹ̀ lẹ̀ lọ yọ̀ ń gbà lẹ̀ wíwá kóòtù kẹ lọ bẹ̀. nígbà àwọn aláṣà tó wà ń bẹ̀ ṣùgbọ́n wà ń bẹ̀ ẹ̀bọ̀dù wà ń bẹ̀ ẹ̀yin gẹ́gẹ́ wá mọ̀ nípa tí ẹ wá sí tó dùn mí láyé bẹ́ẹ̀ sì tó lè tẹ̀sẹ̀ kàwé tẹ́ mọ̀ ń pa àlú kódà tí èèyàn bá kọ lórí ẹ̀yin mọ̀ pààyàn ẹgbẹ́ lọ kóòtù ẹ wá wo gbogbo pílà tá a lọ pátá ẹ láwọn ọmọ yóò mọ wù àtẹkọ wájú rẹ ẹ máa gbọ́. àwọn aláṣà wọn àbá níbẹ̀ ẹ má wọrí torí wọ́n sọ pé ilẹ̀ ni wọ́n máa wù nínú tá a gbọ́ ẹ̀pẹ́ ìṣẹ̀dá wa lónìí sí. àmọ́ ṣe rí àwọn ọ̀bẹ kókó mọ́sọ́ bàjẹ́ ìhùn kí lóko mọ́sọ́ ẹ̀yin lẹ bá sọ wọn àná sí ẹ̀ ń bá tòun jẹ́ bàtọ̀ tó lánàá sí ẹ̀ ní kú báyìí sọ náà sì ní lọ báyìí ẹ mọ ọ̀nà tí ń tẹ̀ sọ níjọ́ náà tẹ̀ pé tálẹ́ àtúwà wá jẹ̀ mọ́. ìyàwó ọ̀fẹ́ mọ tí mi láàrin òun ní máàmù yín lónìí tálẹ́ àtúwò sì ralẹ̀ lọ́wọ́ wa ẹnìkan kan ò ralẹ̀ lọ́wọ́ wa gbogbo ohun tẹ́ ẹ̀ ń fa ìsọ́fẹ̀ lẹ́ni ẹ̀ níwèé mọ́pẹ́ níwèé mọ́ alẹ́ àbá ẹ dúró ẹ jẹ́ ńlá ẹ dákun bọ̀ dá bàbá mi ẹ níwèé kankan sọ́fẹ̀ lẹ́ni sọ́fẹ̀ tẹ́ níyì àwọn olọ́ ẹ tó lè dá wa dúró mi ká mọ̀ ìṣe òsì alásà ń talẹ̀ yìí àdádúró nítorí tàgá àgbà alásà ọyà lónìí ẹ máa sọ ẹ máa gbọ́ bàbá ọba tẹ́ ẹ wá jẹ́ ẹ̀ ní tẹ́ àmọ́ Alhaji Bukola àmì èrè ogun ọgbẹ́ni tẹ́ wá lórúkọ oṣù ẹ̀ ní ogun àgbo yìí ogun tẹ́ gbẹ́dánù ní ìbàjẹ́ lójú ẹ wà kan lónìí ẹni akéwì jẹ gbolẹ̀ wà ẹgbẹ́ mi ìrìn àjókòó rẹ̀ àwọn tí inú rẹ̀ sàwọn sọ̀rọ̀ títì mẹ́ àwọn ló lè rí àbúrò àti kílà fẹ́ wá sí ẹ lọ nà án bàtà àkóbọ̀ ló táwọn náà kàdà wá bá wa
páládà náà dẹ̀ ní ẹni bàbá bá. sẹ́yìn tí ń bẹ̀rẹ̀ àti nínú ojú. bẹ́ẹ̀ àbẹ̀kú mẹ́wàá wà. We are ready for you. wọ́n ṣe rí ibi tí wọ́n bá ibi tí wọ́n bá bí yẹn sí bàbá. ibi tí wọ́n bá bí yẹn sí máa ń bú yẹn. ẹ bá wo orúkọ yìí ẹ wò sá ẹ wò. ẹ máa gbọ́ ẹ fi yẹn lẹ̀ ẹ fi ṣe jẹ́ nìyẹn. ẹ lápẹ̀ mọ́ ẹ jẹ́ kí a ní one house ká lè hold stand ara wọn ọmọ èké ni wá ọmọ èké làwọn náà àwọn tó ju àwọn náà ló ń bẹ ń bíbá yìí so ọlọ́run jọ ẹjọ́ pẹ́ fúnra wa ni àwọn ọ̀rọ̀ kan bẹ tó lọ lórí social media wípé lọ́wọ́ alásà ní bàbá kábíyèsí Àjàgùngbadé ti tọrọ ilẹ̀ ní ibíbá yìí wọ́n sì ní èyí jẹ́ ti bàbá tọmọ ọmọ làálàá tó ṣe bí òwe níwájú àwọn àgbààgbà tí ìnáwó bá ṣẹ̀ ní agboolé a máa súnmọ́ ẹnìkan jẹ nìkan lọ ilẹ̀ nílẹ̀ tí ń bẹ ní environment yìí ilẹ̀ tọ̀dọ̀ tí yín bẹ̀ ọ̀tọ̀ ilẹ̀ tàrẹ̀sàmbì ọ̀tọ̀ so èèyàn ò lé gàǹgà kó gòǹgò kó wá náwó sí ẹ̀ẹ́dẹ́lẹ́dẹ̀ a máa rí bákànbákàn a máa wá bákànbákàn so èmi ọ̀dà yín mọ̀ àwa wá surprise wípé lójú àwa wá wípé Alhaji Adéṣeun ọ̀rálẹ̀ lọ́wọ́ wa o Èjìdí ọ̀rálẹ̀ lọ́wọ́ wa o Tọ́ílà ọ̀rálẹ̀ lọ́wọ́ wa o Bùkọ́lá ọ̀rálẹ̀ lọ́wọ́ wa o Tọ́síkẹ́ gbogbo àwọn tí wọ́n ọ̀rálẹ̀ lọ́wọ́ wa o. ilẹ̀ tí àwọn bàbá wa kábíyèsí ọba Jákọ́bù Oyèdépò Ọládípò ẹ̀mí Olúkejì Ọlọ́run fọ̀rọ̀ kẹwàá. ìjìbọn náà ti fọwọ́ sí i. tí wọ́n jọ sọ àsọyépọ̀ àti bàbá kábíyèsí Jímọ̀ Oyèwùmí Ọládùnní Àjàgùngbadé kẹta kábíyèsí lọ́mọ náà tí wọ́n jọ sọ àsọyépọ̀ nígbà tí bàbá wa kábíyèsí dépò tí wọ́n jọ lọ ń gbé àtọ́ ní kábíyèsí mi bàbá wa Jímọ̀ Oyèyẹmí Olóyèdé Ọ̀ṣunbí kẹta wọ́n sì fọwọ́ sí ọ̀rọ̀ ilẹ̀ yìí ṣùgbọ́n nígbà yẹn kò sí àjọṣepọ̀ tí ó jẹ́ documented àwọn ìkángun mùsùlùmí wọ́n sì pè á ó sì fẹ́ máa di àríyànjiyàn wọ́n sì pè á pé ká dàkan ní rẹ̀ ṣáájú ká jẹ́ kí ilẹ̀ yóò ní kó wà documented látìgbà tí ọ̀rọ̀ ilẹ̀ jí mẹ́mbẹ̀ ní ìsinmi títí mẹ́mbẹ̀ alásà bí ìbámu ọmọ alásà kẹrin àbẹ́lẹ̀ karùn-ún olùsọ kàlá lórí láwùjì láàríwájú ṣègùládé akínọlá tọlọ àtẹni mẹ́mbẹ̀ ní ìsinmi wọn ò pé àrẹ̀sà lẹ́jọ́ lórí ilẹ̀ yìí mùsùlùmí àwa àrẹ̀sà la pé mùsùlùmí lẹ́jọ́ lórí ilẹ̀ yìí ló kọ ọba Jímọ̀ Oyèyẹmí Olóyèdé Ọ̀ṣunbí kẹta Ọlọ́run fọdún kẹwọn àwọn alápè lẹ́jọ́ lórí ilẹ̀ yìí so àwa wá surprise ó jẹ́ ìyàlẹ́nu fún wa wípé wọ́n ní àwọn rí yín tí ẹ kọ èyí wọ́n ní lèmi sọ tèmi fún bá wọ́n ní ẹ kọ èyí sí sábọọdù Ògbómọ̀ṣọ́ Muslim community yìí prayer ground wípé ẹ̀ ń sọ̀rọ̀ wípé ní Bámgbóṣé kìnnìkìnnì kan ẹnìkan ló ṣe sọfẹ yẹn ẹ bá ti sọ àsọdọ báwọn ló ṣe sọfẹ yẹn ló ṣe kinní báwọn ló ṣe kinní báwọn so àwọn wọn surprise pé kí ni tí ó yẹ kó dé báwọn olóyè pàkó yìí wọn nílẹ̀ tiẹ̀ ní ìkẹ́gun bẹ́ẹ̀ ládùúgbò wọn ọmọ àrẹ̀sà tí ó bá wù ló lè lọ́ọ́ lẹ̀ bẹ́ẹ̀ ẹnìkan kan ọ̀gbọ́n lọ kọjá ilé rẹ̀ kọ́ lọ bẹ̀ ọwọ́ àwa wá surprise wípé àwa wá ṣe confirmation lónìí declaration lónìí ló jákòtò àwọn àgbà pé ìrẹsẹ̀ yóò gan àwa surprise wípé kò sí ìmáàmù torí pé tọ́ba jùlọ la ṣe máa yan ìmáàmù mi àmọ́ àwa surprise náà ṣe wípé kò sí ìmáàmù ń bì ṣùgbọ́n ẹni tó bá ti jó lórí ọ̀nà máa pọ̀ ni a fi rí àwọn representative wọn láti hand over ìwé lé wọn lọ́wọ́ wípé àwọn ò sèpò tí àwọn bàbá wa ṣe o hand over ilẹ̀ yìí léwu yé lọ́wọ́ tẹ́yẹ̀kàs ni wọ́n fọ́n gbà ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ pọ̀ pé kìí ṣe pàmò kírun nìkan á ní sùkú á ní kíní á ní hospital á ní wọlé yìí ọ̀dà àwa náà èèyàn láfẹ́ àní wá a sì fẹ́ ìdàgbàsókè a fẹ́ kí nǹkan máa tẹ̀ wájú a sì hand over 83 acres 0.5 kíní kan la hand over yẹn lọ gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ mo tún rí bíi tiẹ̀ wípé Alhaji Bùkọ́lá ọ̀rá lẹ̀ lọ́wọ́ rẹ̀ ṣáájú o
Alhaji Adeseun kọ̀ralẹ̀ o Tọ́síkẹ́ kọ̀ralẹ̀ o Èjìdí Àrò kọ̀ralẹ̀ o ní orúkọ Muslim Ògbómọ̀ṣọ́ Muslim community ìlà ẹni ayọ̀ ó dùn wá àfẹ́yọ́ oúnjẹ kújẹ ni ó dùn wá gidi gan torí lẹ́ ń pọ̀. Ó dùn wá o. Ó dùn wá o. àfẹ́yọ́ oúnjẹ kújẹ ni Ó dùn wá o. ó dùn wá o. ṣé bẹ́ẹ̀ ṣe ní wí ní kọ́yọ̀ ó Bẹ́ẹ̀ ni Adélé owí àti ṣe. Ó sọ̀rọ̀ alẹ́. ìgbà tẹ́ ń sọ̀rọ̀ mi ò já yín mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ mi farabalẹ̀ gbọ́rọ̀ yín. Olóyè ẹ máa lọ. Bàbá wa Oyèwùmí Ajagungbadé àná ntàwọ̀ agbọ́ tá a sì bá lẹ́nu wọn pẹ̀lú ìwé tí wọ́n sì fún wa wípé àwọn aláàṣà làwọn gbalẹ̀ lọ́wọ́ wọn fún mùsùlùmí Ògbómọ̀ṣọ́. Àwọn tó dẹ̀ dìde nígbà yẹn ìdílé Àrẹ̀sà ò dìde, ìdílé Olúyege àwọn ni wọ́n gbé wa lọ sí kóòtù. Oh no. Táwọ̀ lẹ́nu ni. Ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ ìgbà tẹ́ ń ṣàlàyé ọ̀rọ̀ ń sè é èmi ò já yín náà mo jẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ sọ̀rọ̀ tí Bẹ́ẹ̀ ni ọ̀ya continue. ìgbà tí wọ́n ń gbalẹ̀ yìí tí wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ lẹ́yìn mi ò sí mbẹ̀ 2013 ilẹ̀ mi wé láwà ní pàkó tí mo di ọ̀kan sóyè yín so ìgbà tí wọ́n ń gbalẹ̀ yìí tí wọ́n jọ ń sọ̀rọ̀ pẹ̀lú Àrẹ̀sà pẹ̀lú Aláṣà pẹ̀lú Bàbá Sọ̀hún mi ò sí mbẹ̀ ṣùgbọ́n gbà tá à ń lọ sí kóòtù àwọn táwa ń bá pàdé ní kóòtù àwọn ìdílé Olúyege ni Àrẹ̀sà ń bẹ̀ so gbogbo ìgbà tá a sì ti ń wá sórí ilẹ̀ yìí Àrẹ̀sà ò tí ì dìde ibi tílẹ̀ yìí sì ti láti bì déédéé ìyànà ọ̀gọ̀jọ́ lọ́hùn kìí ṣe 83 acres tẹ́kùn yẹn tó ti yé kìí ní tèmi kẹfẹ́ ló ń bẹ̀ ni wípé ilẹ̀ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ wípé ẹ rí sọ́rọ̀ ẹ rí fídíò èmi mo ṣe fídíò yẹn níta dẹ̀ ń gbọ́ fídíò yẹn náà ni mo ti wá jáde Ìfilà ni lọ́wọ́ ẹ má wò rí. níta dẹ̀ ń gbọ́ òun náà ni wípé ẹ ti talẹ̀ yẹn fún àwọn Muslim community kan so bẹ́ẹ̀ bá wá tà fún àwọn Muslim community kan gbogbo wa yìí a gbọ́dọ̀ mọ àwọn tẹ́ ẹ ta fún so ilẹ̀ yìí sì ni tí wọ́n ti gbé fún Muslim community tí ń jẹ́ Ògbómọ̀ṣọ́ a sì ti ń kírun bẹ́ẹ̀ kìí ṣe irun kìíní kìí ṣe irun kejì ààrẹ nìkan lẹ́yìn àwọn Olúyege tí wọ́n yọjú yẹn so bẹ́ẹ̀ bá wá jáde lé nípa ẹ fẹ́ tà á fáwọn kan ṣùgbọ́n inú mi dùn wípé inú tá a gbọ́ etí ń jáde ń bẹ̀ wípé ẹlẹ́ ẹ̀ẹ́talẹ̀ yẹn ẹ̀yin náà yọ̀ǹda rẹ̀ fún Muslim community so lè túmọ̀ sí pé ibi táwa náà ń roko sí ilẹ̀ yìí náà ń roko sí tí ó dẹ̀ mú jà kankan lọ́wọ́ ìjókòó àjọsọyépọ̀ ni ló kù tá a gbọ́dọ̀ jọ sí níbo ni ilẹ̀ yẹn dé níbo ni yẹn ti bẹ̀rẹ̀ ìfún gbogbo àwọn tó ti tọ́ bọbẹ̀ yẹn àwa ti tákù wọn tá a dẹ̀ ti sọ pé wọn ò gbọ́dọ̀ débẹ̀ mọ́ abọ́ owó ọ̀pọ̀lọpọ̀ bàbá ìyá abọ́ rẹ̀ ń bẹ̀ Sẹ́yìn lẹ ẹ bẹ wọ mi. bẹ́ẹ̀ ni Ẹ má rí tìrì tiẹ̀ mo bá ń bẹ̀ Àní má rí tìrì tiẹ̀ mọ́. àní mo bá ń bẹ̀ Èmi ò ṣẹgbẹ́ ọ̀rọ̀. tó bá mo ma rẹ̀ sàbí ma rẹ̀ sà àsìwí ni àbí àsìgbọ́ ni àsìgbọ́ ni sẹ́rí ìgbékalẹ̀ tèmi ilẹ̀ sìgbọ́ bẹ́ẹ̀ mi ṣe gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ ni wípé mo ní àárí àmọ́ Àrẹ̀sà nígbà tí wà ní sípọ̀tù àwọn orílẹ̀ ìyìnsọpá Àrẹ̀sà kò nílẹ̀ o ìyìnsọpá Aláṣà ló nílẹ̀ o àwọn ọ̀mẹ́ni ò nílẹ̀ o wọ́n fún àwa pé a mọ ẹjọ́sìn bẹ̀ ni so ti ẹni tó fún wa nílẹ̀ òun ló mọ ẹni tí ọgbà rẹ̀ lọ́dún ẹ̀ ṣùgbọ́n And release of title in land between the Aresadu royal dynasty of Aresadu royal family compound, Iresadu, Surulere local government area, Oyo state of Nigeria, and the Ògbómọ̀ṣọ́ land Muslim community, Ògbómọ̀ṣọ́, Oyo state, Nigeria, in respect of all that 83,529 acres of land situate, lying, and being at Temidire village
Odo Kokoja area along Iresa Road, Surulere local government area, Oyo State of Nigeria. Prepare 83 point kìíní kan. point of correction, please. 83.5. a ṣe fún yín ní orúkọ àrẹ̀ṣáájú igun méjèèjì Ẹ̀dó àti Ọ̀ṣun bíi la fẹ́ fún ẹ̀yìn mẹ́rẹ̀pà àrẹ̀pàtà lónìí. Yàpọ̀ ẹ̀jẹ̀ fi ọ̀rọ̀ kankan fún wa. Ẹ̀ ń dákọ̀ ọlásà mo fi Ọlọ́run bá búra tó dá wa aláṣọ òbí kankan èmi ti lọ ọ̀dọ̀ rẹ̀ ọmọ tí ń jẹ́ Ayígbóró ọba Ayígbóró sì wálé mo ní Ayígbóró má forí ara rẹ̀ fàgbọ́n ilẹ̀ yìí ilẹ̀ Àrẹ̀sà ni ó tó ọ̀pọ̀ jù lọ ẹ̀yìn ní tó yẹ ọ èyí tó ń lọ kọ́ aláṣà abẹ́sí bàbá mo ní ẹ má dánwò aláṣà ìwọ ló fẹ́ da ìlú mo ní a sì mọ kí bò ṣe káàkiri ayé tọba dà lórí rẹ ẹni ẹ bá forí ẹ fàgbọn kò gbọ́dọ̀ dúró jẹ mọ́ èmi lẹ pé ó pè mí gan ni mo sì lọ ọ̀dọ̀ ẹ wọn làwọn ọmọ yín kan lọ́wọ́ dọ̀ mo ní kò sí tìjọ o ta lọmọ òun ó ní Ayígbóró ẹgbẹ́ ọmọ bíbí yín ni ọmọ aláṣà ni Ayígbóró kò nípa níbí ẹ̀yin náà sì nípa níbí àìtí gun àwọn mùsùlùmí lápapọ̀ torí náà ìwé náà làwọn fẹ́ fún yín lónìí a fẹ́ fún yín ọ̀fíṣíálì ẹnikẹ́ni nínú àwọn àjòjì tọ́ba lòun dà yín láàmú Ọlọ́run mú Ọlọ́run mú ànábì ó mú ẹbẹ̀ ń kírun Ó ṣeé ṣe kó jẹ́ pé àyàwòrán wa